Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọba tí ó ṣe mí àti yín kú lórí dáadáa. Àánú Ọlọ́run ní fi mí àti yín lẹ̀. A kú ọdún. Ó tó lọ́pẹ́ o. Ọba tó ké mi àti yín kú náà wọ́n tá jọ sọdún náà pẹ̀lú ìdùnnú. Ọdún náà a bá wọn sí lórí dáadáa. Orí ipò tó tẹ́ wa lọ́rùn la wà, a bá wọn sọdún náà nípò tó dùn mọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́dún yìí bá láyé kò bá wọn nípò tó tẹ́ wọn lọ́rùn. Ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ gbogbo àwa tá jọ sọdún náà pẹ̀lú ìdùnnú. Ọlọ́run dákun ìdùnnú èmi àti ọlọ́mọjọ dìbànújẹ́, ayọ̀ wa ò ní wọ mi, agbára ò ní dá wa, àìsàn burúkú Ọlọ́run mọ́jọ ọkọlù wa. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn jọ Ọlọ́run gbogbo ẹ̀dá tí ń bẹ lórí àìsàn Ọlọ́run ò fẹ́ni kọ̀ọ̀kan wa lálàáfíà tó pé àrísìkí tó nára tán Ọlọ́run fi ṣe wá lọ́ṣọ̀ọ́. Sàlékún ìmánì wa fún alágbọ̀ọ́yé ẹ̀sìn, iṣẹ́ rí wa Ọlọ́run gbogbo wa wà lè Jánnà. Gbogbo òkú wa pátá àwọn tá ní tàmá pẹ́ ni rí ni wọ́n látayé déwájú Ọlọ́run. Ọlọ́run ò bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, bá wa foríjì wọn, bá wa yááfì wọn, bá wa ṣàmójúkúrò níbi àṣìṣe wọn. Jáwa náà lábọ̀ rí ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn jù Ọlọ́run. A kú ọdún. Tabawo tọ́pìkì mi yìí mo ní kílẹ̀ yín gbọ́yé lórí ọ̀rọ̀ mi nípa bàbá wa Alhaji àgbà. Àsọtí ọ̀rọ̀ níjọ́ màmí gbé náà. Kílẹ̀ yín gbọ́yé nípa ọ̀rọ̀ mi nípa bàbá wa Alhaji àgbà. Ẹni tó bá ti mọ̀ àgbà tí mo dájú ọ̀rọ̀ kọ lé bàbá wa Alhaji àgbà pé ẹ ṣàánú bàbá wa Alhaji àgbà nígbà tó kù sáà tàtà fẹ́ sọdún yẹn yóò ti mọ̀ pé ìtẹ̀lé ọ̀rọ̀ mi lélẹ́yìí. Mo dájú ọ̀rọ̀ kọ Nasfat. Mo ní ká máa mú ọjọ́ fún Laylatul Qadr kò bẹ́sìn wa mu. Mo wá ní lábẹ́ pé kò bẹ́sìn wa mu ẹ̀tún wá ń dójú ti ìran Yorùbá torí pé àwọn tí wọ́n kìí ṣe Yorùbá àwọn ọmọ yẹn náfìlà ní kálukú ọmọ tìláwà al-Qur'an. Báwo ni ti wá sí yàtọ̀? Mo wá dájú ọ̀rọ̀ kọ Nasfat, Ansarud-Din, Ansarul Islam, Islamic Youth League àti irú wọn bẹ́ẹ̀. Mo wá rí wípé láàrin wọn kò sí bá sí lè máa sọ̀rọ̀ Ansarul Islam tí ò ní jásí pé ọ̀rọ̀ bàbá Alhaji àgbà là ń sọ. Bàbá Alhaji àgbà ní kíma láàrin wọn. Mo wá dájú ọ̀rọ̀ kọ ilé bàbá Alhaji àgbà tó nígbà míì tí ẹ bá sọ pé kí ní yọ bẹ́sẹ̀ wa mú pé bóyá pé tí ẹ ń bá àwámù wí ni àwa kí ń bá wí ọ̀rọ̀ ló kààlá ẹfílẹ̀ kì í sàwà lọ dájú ọ̀rọ̀ kọ mọ́ gbálígbàtà lọ́rọ̀ tèmi product mi kan ní jẹ́bẹ̀ flọ́sà ọlẹ́wàrà o àna Ọlọ́run ní fèmí àti nílẹ̀ inú dé ní wọ́n fún mi jẹ gbálígbàtà mo wá dájú ọ̀rọ̀ kọ ní bàbá Alhaji àgbà. Mo ní ẹ ṣàánú bàbá Alhaji àgbà. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa rí pé torí ẹ̀ ló jẹ́ sọ pé kílẹ̀ yìí gbọ́yé níbi ọ̀rọ̀ mi yẹn torí pé kálukú lè mọ̀ ní fí ọ̀tọ̀ọ̀tọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ lè lérò pé torí pé ẹni tí mílíọ̀nù jọ lójú lẹni tó jẹ́ pé thousand tẹ́lẹ̀ kò wọ́n. Kí n gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ Ọlọ́run ní wa zakir fa inna zikra tanfa'ul mu'minin. Ẹ sì rántí ẹ sì kìlọ̀ àwọn tó bá ní gbàgbọ́ nínú Ọlọ́run ní wúlò fún ẹni tó mọ̀ pé wọ́n pàdé pẹ̀lú Ọlọ́run. Mo dájú ọ̀rọ̀ kọ lé bàbá Alhaji àgbà pé ẹ ṣàánú bàbá Alhaji àgbà. Ọ̀pọ̀lọpọ̀ lè máa fi pé ibi tọ́pìkì àgbà kò wáyé ní ẹ ṣàánú bàbá Alhaji àgbà kí ló ṣe wọ́n kí ló wá dé ní tí ẹ jẹ lómi ológun nìyẹn. Bẹ́ẹ̀ sì ni kí wọ́n ya pépà ara míìkì séyìn ẹni kọ́ sọ míìkì nù níbọ̀ dòun kọ́ torí tọ́pìkì kọ́ máa lísìn sí tí mo sọ ẹlòmí ọdẹ rí sí pé ẹ̀dẹ̀ ní pọ́ìntì o tọ́pìkì yẹn kò ní jẹun lógún ẹ ní pọ́ìntì náà because tí wá sí ní ọjẹ́ fún gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló kọjẹ́ pé ká máa mú ọjọ́ fún Laylatul Qadr kó máa wá sí Ansarul Islam kankan gbogbo ibi tí wọ́n lẹ́ka sí àti gbogbo ọmọ kí wà dàbí àpáta tí bá ń mú ọjọ́ fún Laylatul Qadr tó wá nígbàgbọ́ pé bóun ti mọ́jọ́ yìí táwọn ṣe ìyẹ́wé ro Ọlọ́run àfàgbà ń bẹ́nu kẹ́ báyìí Alhaji àgbà báyìí wọ́n rí ká irọ́ ni torí pé gbogbo tí ó bá ti lẹ́rìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kullu bid'atin dalalatun. Àdádálẹ̀ tí ó lẹ́rìí kódà bí èèyàn bá jáwọ́ ń bẹ̀ ó lè ṣokùnfà àyà fún yẹn pẹ̀lú ìpé nínú sẹ́ẹ̀rẹ́ tí ọmọdé bá wọn jáwọ́ ń bẹ̀ ó ní pé ẹ ṣàánú bàbá Alhaji àgbà
ká sì sàárà àfókù tẹ́lẹ̀ ń bá láàánú ẹ̀ ní àánú ẹ̀ lásì kọ́nà jáwa náà rí yẹn gbà wálẹ̀ tí ó máa fi sàárà ràn wá lọ́wọ́ tí ó máa fàdúà rántí wa bá sí láyé mọ́ kọ́nà ó tú wálẹ̀ lórí dáadáa kọjá tán lórí àlámọ̀rí ẹ̀sìn tọ̀ bí mo ti wá sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa rí sí pé tí wọ́n bá rí pé táwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ òkú bá rí pé gbogbo àṣọ́rù sílámì pátá wọ ẹ̀ lérí ká máa ṣe lẹ́lọ́tọ̀ ìkọ́dé ká mọ́jọ́ fún bẹ́ẹ̀ ni gbogbo ọmọ kí ó pátá àwọn ọmọ rí gà sí bí ìsìlámù kan náà láláàjọ ń ṣe wá ìtìtù wọn fi yàtọ̀ àmọ́ tó bá jásí pé ó ti kó kálukú pọ̀ ẹ̀ kò ní túmọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wá wọ́n lè máa yí rẹ̀ pé tọ́pìkì yẹn nìkan ní tọ́pìkì yẹn ò ní túmọ̀ sí mi rárá pé ẹ̀sà ń bàbá alájí àgbà kọ́lá kò ní túmọ̀ kankan sí mi rárá bẹ́ẹ̀ ni sì rò pọ̀ dáa nìyẹn torí pé n tó bí eléyìí ni pé lánàá ìkànnà àwọn àgbàfà ni wọ́n nínú àwọn àfà àgbà tí wọ́n jọ ń súnà lẹ̀ Yorùbá yìí lánàá ni wọ́n pè mí nọ́rọ̀ lé àná mo darí public lecture tí mo lọ mo darí tánára ìnáwó pè mí pé àwọn wo fídíò àfà kan o nípa ọ̀rọ̀ bàbá alájí àgbà tí mo sọ pé ẹ̀sán bàbá alájí àgbà wọ́n dẹ̀ wo fídíò mi yẹn bò táwọn rí pé àfà yẹn wọ́n fẹ́ mọ́ dọ̀rọ̀ yẹn rú ọ sọ pé èmi sọ pé àbálájí àgbà tèmi àbáyé ẹ̀yìn sí ìfẹ́ pé àbọ̀ mọ̀ ní pé wípé àwọn fẹ́ kí n ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ ń pa pé ká mọ́jọ́ fúnlẹ̀ láti lè kọ́dìrì lèmi sọ pé kọ̀ dá o ká yọ ọ́ kúrò wọn láàfáà yìí náà mọ̀ dénú ẹ̀mí ẹ̀ ọlọ́mọdé ń ṣeré ibú wọ́n mọ̀ pé yìí sọ pé àbálájí àgbà pálẹ̀ ìmọ̀ kan sẹ́ni lẹ́yìn kéèyàn má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọ̀nà kan téèyàn tó lè gbà sí rí ibú látàyé dálìkì àmọ̀ òun ní kéèyàn èèyàn náà lèèyàn ọ̀sẹ̀ èèyàn náà lọ sàbúrú fún tọ́lọ́run ní jẹ ìrorú ẹ̀ mo fẹ́ gbẹ̀sán kí n gbẹ̀tọ́ ẹ̀ fún padà ẹni tí ò bá yẹ ká máa fẹnu sátá ẹni tọ́lọ́run òkun lárú burúkú lẹ́ẹ̀fi lè gbọ́ káwọn àfọ òní súnà tá bá ń sọ̀rọ̀ àwọn àfọ àyẹ̀rí pé tó bá pẹ́ tó bá gbá láṣẹ ju ọlọ́mọdé àárín náà sí ká máa fẹnu sátá àwọn alájẹ́ àgbà torí pé àwọn àfọ òní súnà máa mú sírí fún yẹn kọ́dà bí kinní kan lọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa kéyìn ìṣedédé àwọn àfẹ́ẹ̀sì ní pétọ̀ wọ́n rí dáadáa lọ́pọ̀lọpọ̀ lára bàbá alájí àgbà lókùnbà tó jásí pé bóyá gbogbo bídí àti ìyẹn bá kó sí tí ó bá ti jẹ́ bídí àmọ̀ká fẹ́ra pé ilé ìgbéyàn kúrò nínú ẹ̀sìn ẹ múùsù rí fún ni ta lè yàn ní múùsù rí fún láyé ta lọ dáa tán àmọ́ náà ń sàn bàbá alájí àgbà dépò pé ti tóbi rẹ ọlọ́run dáwọn náà lábọ̀ rí báwo lọ́lọ́run ṣe yọ̀rọ̀ wọn tọ́lọ́run fi kún wọn lọ́wọ́ dépò pé dédé ìgbà táwọn ń lo ayé dédé ìgbà náà làwọn kan náà ń lo ayé táwọn ń di aago lé mọ́wọ́ tí wọ́n ń ta láǹtà lọ́sàn gangan tí wọ́n ní ká máa gbá wọn sínú bíbá èrò ọmọ láǹkì ká máa ti àwọn táwọn kan sọ pé àmọ́ lọ bí àlìjọ́nà ṣèdádùn ọmọ á di ìró òfò bẹlẹ́rẹ́ lómi kí ló dé tí àwọn ọ̀rọ̀ bàndẹ̀ kí ló dé tó jásí pé gbogbo fídíò bàbá alájí àgbà lónìí wúlẹ̀ lé máa wò tẹ́ máa lérò pé irú kí ni wọ́n sọ ìkọ́dà lánàá àìmọ́ ìrọ̀ dáadáa la máa ń sọ lẹ́yìn asọ̀rọ̀ bàbá oníwàsí àgbáyé rahmatullahi alayhi níjọ́ sunday ní ànákọ́ àwọn tàbá jọ wà ń bè wọn àwọn sọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sọ pé ẹ̀yìn bàtà bàbá oníwàsí àgbáyé náà àwọn lọ bí mú àwọn náà bá ti ń sọ̀rọ̀ wọn dáadáa pé àwọn náà bàbá náà ní àyìn kílẹ̀ wá débi tẹ́mọ̀ lọ lè gba omi kíní kan ẹ̀yìn tẹ́mọ̀ lọ gbomi àdúrà omi kíní kan ẹ̀yìn ẹsẹ̀ wò ẹnìkan wá ní bọ̀t bàbá náà lọ bí mólídì náà mọ̀ níbẹ̀ ni sí gbogbo mólídì tí wọ́n lọ sí ẹ̀wà níbi tí wọ́n ti ń sọ pé níta ń ṣe yọ̀ màlẹ́rì àwọn sọ̀hábà ò sí àwọn tábì yìí ò sí pé ẹ̀wà ń tẹ́ ń fẹ́ lópin ẹ̀ fi ń gbowó àwọn sọ dáadáa lọ́nba àforíjì wọn bẹ́ẹ̀ ni bí mo ṣe wá torí àfà yẹn ìgbà tí máa bèèrè àwọn àfáwà yẹn pé tálà àfà yẹn tí wọ́n ló ṣe fídíò wá dákọ̀ àfà yẹn pé bóyá kí n lọ sáàsì fún péjì mo sì lọ sáàsì fún nìyẹn èmi ò fọ́lò péjì àfà yẹn rí kò jẹ́ kí n mọ̀ pé èmi ò fọ́lò ẹ̀ àmọ́ mi rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá post nǹkan kan lórí péjì àfà yẹn máa comment kódà nínú àwẹ̀ yìí mo post kíní kan tí mo ní Ọlọ́run kọ́ wọlá pé kò sí ọmọ àdàbí ìyà kankan tí ń dán ọ̀rọ̀ ẹ̀sìn Islam láàmú tí ń dẹ̀sẹ̀ rú nílẹ̀ Yorùbá Ọlọ́run wọlá bẹ́ẹ̀ bá wa foríjì bàbá wa fáàgbà tábìlẹ̀ adábì bá wa kẹ́ bàbá wa lájí àgbà kò sí bẹ́ẹ̀ sí lè máa yí ẹnìkan tí ò lè máa gé ìbúfẹ́ lòmí ẹni tára bá ń ta ni kó máa fapá jánu kò sí ìtọ́ kèmí ń bẹ̀ ẹlòmí lérò pé eré máa délé nílẹ̀ bá débi tí ì sè
ẹlòmíì lérò pé bóyá kéèyàn ta kámẹ́rà síwájú báyìí kéèyàn máa sọ̀rọ̀ èèyàn rí dínkù ààrẹ ní pé ọ̀rọ̀ Facebook public lecture yẹn ni wọ́n rí pé oníkan bàbàrà kí wọ́n kan stage tí ìbáyìí pé yẹn gbóní wáàsí tó nítumọ̀ tẹ́lẹ̀ nìyẹn fi lè ṣe wáàsí tó nítumọ̀ ń bẹ̀yẹn náà ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ yín mà èmi tó bá lórí stage bẹ́ẹ̀ yọ̀rọ̀ yín èrò ní ọ̀rọ̀ ẹ̀kàn bẹ́ẹ̀ mi bá lè jò ká bá wọlé ọ̀rọ̀ lè gbà bẹ̀ lọ èyí bá àwọn bàbá yín àná àwọn kìnnì kan ọ̀rọ̀ yóò wá ní kókó kò ní lórí kò ní nídìí kọ́ra ìmí tó bá dàgbà pọ́ fẹ́ sògbogbo nínú yín níbi public lecture yẹn náà ẹlẹ́mìí ni ọ̀rọ̀ ya lónìí wá sí ya àwọn rí pé ń ṣàwàdà ni pé kò nítumọ̀ torí pé irú kankan náà làwọn kí ló fẹ́ sọ báwọn ṣe dí ọ̀dà kẹ́hìn wọn ẹ̀yìn wọ àfà kí ló bá débi tó ọmọ tí kí yóò gẹ́lẹ́ sọ yẹ fún yẹn wọ àfà kí ló bá débi tó yẹn ọ̀yẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kí ló fi ń sóògùn fún eré ìnà kí ń kọ́ tẹ́ fi ń sóògùn tajà ń kọ́ bí mi ọba dì síbi ogun olóò méjì síbi pé àdúrà làfà máa ń ṣe sáfà máa sọ fún yẹn pé òun fẹ́ ṣàdúrà fún yẹn kọ́ lọ rẹran wá ọ̀rọ̀ ń bọ̀ wá nìyẹn kí ló dé ẹlẹ́mìí alẹ́ òkúta kéèyàn tẹ kámẹ́rà síwájú báyìí ìyèrè máa dé ni bí yóò bá ní tọ́pìkì tó nítumọ̀ kéèyàn fowó ara rẹ̀ ra dátà kọ́ ẹ pé ọwọ́ àti ní tọ́pìkì ọtí gbà báyìí ọwọ́ àti pé nítorí fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé báwo ni ìdájọ́ ẹ̀sìn káfárí ọmọ kí ni ìdájọ́ ẹ̀sìn tí ń bẹ ń bi kí ọjọ́ mélòó ní ìsìlámù ní ká sọmọ wa lóko ọjọ́ méje ní àbọ́jọ́ mẹ́jọ sọ pé ọ̀fẹ́ ntúmọ̀ ẹni pọ́fẹ́ dára ayé lẹ́kọ̀ọ́ ǹjẹ́ lódodo ní òsì kàfàrà ọ̀fẹ́ yín nàní ọgbà sọ́bí lọ́fẹ́ lónìí wákàtí kan ní ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ wú ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìfẹ́ sọ àmọ́ ẹ̀yìn ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín lè fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ẹ̀bá lè sọ ní olókùú iye kìíní kan tó kẹ́ ẹ̀rọ pé nítumọ̀ ní akẹ́ ń sáwàdà kọ́ ọ̀tẹ́ kábàrà síwájú báyìí kéèyàn ra dátà báyìí kọ́jà pé tí ó máa ṣe ojoojúmọ́ náà ni pé àwọn àgbàlagbà ẹ̀yin wá dé lọ́sàn gẹ́gẹ́ ẹ̀yin wá fẹ́ máa bá sí àwọn àgbàlagbà jẹ́ sí sẹ́yìn náà ẹ̀yin ọlọ́run wà látúnṣà kú àǹfúṣà ẹ̀ máa fọra yín mọ́ àwọn èèyàn ni àlẹ́ ìyá àmọ́ tí ń ṣe ni. ó fi jẹ́ pé gbogbo ẹ̀ tọrọ mi nítumọ̀ sí tẹ́ ẹ máa ń ṣe àpúrógrámù mi ìyìn nítorí kẹ́ ṣí àyè máa ṣí àyè àná ọlọ́run ní fáwọn àtìyẹn lẹ̀ ẹ̀rọ mi rò pé erémọdé ni báyà bí mo ṣe tọ́pìkì yẹn pé ẹ̀sán bàbá alájí àgbà erémọdé lẹ pé mo rò pé kí n gbálẹ́gbàtà ni ká dájú ọ̀rọ̀ kọ́lé bàbá alájí àgbà pé eléyìí ò sí lára ẹ̀sìn kò bẹ́sìn wa mu. àfáàyẹ wa sọ̀rọ̀ bí méjì kan ó lè mí ní sí bàbá alájí àgbà sí wọn wàá mọ̀ ní ìwọ náà mọ̀ pé tí mo wí kàn sí gbogbo akọ́kọ́jọ àgírí lórí pé kí wọ́n máa ṣe nǹkan kan tí ò bẹ́sìn mu lórúkọ èèyàn lẹ́yìn èèyàn ìbílẹ̀ bí ọgbú fún omi lálùkì àmọ́ tó ọgbà bẹ́ẹ̀ torí pé àdébísà sára mo kóòtù àdísì yẹn náà níbi first video mi yẹn pé ẹ̀sán bàbá alájí àgbà tí mo ní àdébísà sára sọ pé man sanna sanatan falahu ajruha wa ajru man amila biha wa man sanna sunnatan sayyi'atan fa alayhi wisruha wa wisru man amila biha gbogbo ẹni tó bá mú súnà wa mú súnà ó jẹ́ káwọn èèyàn gbọ́ súnà kan yé lórí súnà táwọn èèyàn ti fẹ́ tí wọ́n ti gbàgbé ẹ̀tẹ́lẹ̀ àbí tí wọ́n ti ẹ̀ mọ̀ ọ wá ta súnà kan jí kò mú tuntun wá ọ ta súnà Ànábì sàlámù kan jí àwọn èèyàn wá ń lò lẹ́yìn ẹ̀ nítorí wọn mọ̀ gbalada kálíkì àmú fi dé ni kò sì dí ládàá tiẹ̀ lọ́wọ́ kò dí ládàá àwọn tí wọ́n tẹ̀lé súnà yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni man sanna sunnatan sayyi'atan fa alayhi wisruha wa wisru man amila biha kéèyàn kírètì ọ̀nà kan tó tako súnà káwọn èèyàn máa pè lẹ́sìn lẹ́yìn ìyẹn ló bí gbogbo ẹni tí bá ń ṣe súnà lónìí bẹ́ẹ̀ ò ṣe pọ̀ tó ní díẹ̀ tí wọ́n kọ́ sí ẹ̀ tí wọ́n kọ́ kí ẹ bọ́ ti ṣe dédé àgbákò tó lábẹ́ kìámà nìyẹn oríire ní fẹ́ni tó kú tábúrú tó kírètì kalẹ̀ paná lẹ́yìn ẹ̀ ìmúdétìlì tó kú báyìí náà ní tó kírètì lẹ́yìn ẹ̀ bọ́ọ̀ bá ti ẹ̀ jìyà yóò mọ níwọ̀n bá àmọ́ wọ́n tó ń ṣe é lọ wọ́n tó ń fi àwọn náà tó ń kọ́ àwọn èèyàn ká bá ti ba lórí àwọn àgbàlagbà lórí àwọn àfáà wa ọ̀jẹ̀ òfòyà tán lórí ẹ̀ kò sẹ́ni tó ní confidence lórí tọ́lọ̀ wọ́n sì àmọ́ sọ pé wọn náà sọ fáwọn ẹlẹ́bọn pé wọ́n jìyà èrí kẹ́lẹ̀ wọn náà gbára lé ọ̀jẹ̀ òfòyà ókè kí wọ́n sọ pé ẹ̀sán bàbá alájí àgbà pé mo á ní bọ́yá bàbá àbí yìí tí mo mẹ́rin pé bọ́yá wọn mọ̀ ní pé bọ́yá àwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórúkọ àsáàsì láti bọ́yá bàbá ọmọ torí pé mẹ́bíà ní sí ó sún nǹkan mọ́ wa èmi bọ́ àsí wo ni bàbá ṣe tọ́jú pé Bilal Latul Qadri ni wọ́n ti ṣe ẹ̀ produce fídíò ẹ̀ fún mi ẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi pé Bilal bàbá náà lọ bẹ̀ ókè kàtẹ̀ ni wọ́n wá lọ sí ìyẹn wá sọ bẹ́sìn sí Ọlọ́run ọ̀tọ̀ráìsì wọn pé àwọn lè mọ mọ́fin wa akù tasrihi lillah wa li rasulihi ókè káwọn tí ẹ̀ wá sí bí àbẹ̀ nígbà sí àgbáyé máa lọ bí mọ́lìdì kí wọ́n fi jáde láyé yẹn kìí sẹ̀yìn kéèyàn panẹ́ lẹ́yìn wọn lórí ire fún wọn pé
àwọn bàbá gbìyànjú wọn ṣe débi tí wọ́n dé torí pé àwọn bàbá débi mọ́ nídìí àwọn sọ pé àwọn sàábì ò sí àwọn tábì ò sí èyí tẹ̀ ń ṣe yí ọ̀dà ẹ̀ ń tẹ́ fẹ́ lókù ẹ fẹ́ gbóró àwọn èèyàn délé ẹ fẹ́ gbóró wọn ẹ̀ ń gbá wọn ni bàbá wẹ̀ kí wọ́n bàbá ṣe débẹ̀ níta àwọn wá ṣe débẹ̀ pé ẹ máa kọ́ ìdùnnú nípa ara àwọn èèyàn àfáà yẹn tí bá pósì nǹkan kan tí máa wá nítorí òun fẹ́ ni pé bọ́lá ẹ sáà dákẹ́ ń bẹ̀ ẹ ṣe kí nìkẹ́ tí ẹ ò ní ìtumọ̀ kẹ́kẹ́ sí mi rárá níbi fídíò yẹn gẹ́tẹ́ mi wò ní àárọ̀ yìí nípa fídíò tó fi tí mi sọ̀rọ̀ nípa Alhaji Àgbà níbẹ̀ mo ti mọ̀ pọ̀ tí ẹ̀ ṣe rọ́dùn fún mi nípa ti Sanusi Ewu náà èmi ọmọ pọ̀ tí ọkọ̀ bá tó lẹ́nu ìbúra ní ìmọ̀ tó wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ mi tí wọ́n bá wáyé wá ṣe dáadáa tó jẹ́ pé ẹ̀sìn lọ́jọ́ ẹ̀rọ lógún sẹ́yìn tí Sanusi Ewu ṣe ń dá tó bá jẹ́ pé nǹkan ọ̀sán fi fídíò náà ni pé kí n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ jẹ́ kí Sanusi Ewu tó lọ lè dórí gbó mi ní mọ́sálásí mi bí ìbátan ní sọ mi sọ́ọ́dún mi tọ́wọ́ Ọlọ́run dá mi ní ẹ̀dá kan ló wádìí mi dáadáa sọ́ọ́dún mi tá bá ní kí èèyàn má gbà tí èdè àti ẹgbẹ́ federal government ló ní kí ẹ má gbàgbé ìlú ọgbàgbé ẹ má gbàgbé nǹkan kan ọ̀sẹ̀ yìí lọ béèrè ìtẹ́bá mo á ní àdíyà kan tó bá ń ríra yìí pé bóyá àǹfààní rẹ̀ kẹ̀kẹ́ pé oníkìní kan yìí lè bá fún ọ ní tó bá ti ríra yìí pé bóyá bọ́ọ̀ bá sí yìí nínú abẹ yìí fi yí ọkùn mo lè dáyé mi gbé lọ wádìí mi dáadáa gbogbo ìhàlẹ̀ pé ẹ̀wọ́n rẹ̀ ẹsẹ̀ kí àwọn ta ṣe lórí mídíà ẹ̀kejì ọwá ní ọfẹ́ fi bàbá Alhaji Àgbà tajà ó ní ìmáfiwá tajà mọ́ ọlọ́pàá jẹ́ àtàjẹ̀ òfò ọlọ́pàá kẹwàá Alhaji Àgbà ọlọ́run àkọ́kọ́ ní mo ṣe tọ́pìkì pé ẹ̀sán bàbá Alhaji Àgbà yẹn ìtumọ̀ ní pé bóyá mo fi wọ́n tajà ibi tí láàká yìí ti ẹ lọ nìyẹn nínú mi wá dùn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi fídíò yẹn mo rá àwọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn táwọn èèyàn ń sọ pé ẹ̀sìn ọ̀dẹ́lẹ̀ yìí ló gùn inú mi wá dùn àwọn èèyàn ń fẹnu sátá ìsìn wọ́n ń fẹnu sátá àwọn sọ̀hábà wo ò ní sọ̀ kẹta lórí ẹ̀ ọ̀rọ̀ Alhaji Àgbà ló jẹ́ wọn lógún ẹ̀yin kálukú náà ti mọ̀ torí pé àwọn sáré káwọn máa tákì ni àwọn fi ń dáàbò bo kankan ní karambali kí ló dé èmi náà wò mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó gbọ́n mi bí ẹ bá gbẹ́rù mi lọ bí ètò ohun Ọlọ́run lọ́nà bí yìí alhamdulillah bí ẹ bá gbẹ́rù mi lọ ìmílẹ̀ tó lọ́nà kẹ́kẹ́ títóbi Ọlọ́run bí wọ́n náà ti rí rẹ nìyẹn kò sẹ́ni tó láwọn ṣe fún bí mo ti tọ́pìkì yẹn ìwọ náà rò pé báyá kí n tọ́pìkì ẹ̀sán bàbá Alhaji Àgbà ọ ní mọ́fìwá tajà mọ́ ọjà owó ìwọ náà sí péjì lórí Facebook fún ọ kí n tọ́pìkì pé ẹ̀sán bàbá Alhaji Àgbà kò ní kankan fún mi lórí Facebook kò ní tó bá jẹ pé bóyá káwọn olè bá wò mí ni mo fi tọ́pìkì wọn ọba tó ní ẹ̀mí ìmísí màbẹ́ lọ wo fídíò tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe láti on 15 April tàwa yìí láti on 15 tí mo ti gbé fídíò kan jáde pé ìyàtọ̀ ń bẹ láàrin onísúnà àti onísúfí wá wo èyí tí mo sọ pẹ̀lú èyí tí mo fi dápọ̀ àwọn àfáà yín mi gan èyí tí mo fi dápọ̀ ọmọ bàbá lómùkò yìí àti tí mo fi dápọ̀ ẹ̀sán bàbá Alhaji Àgbà àtàwọn fídíò mi tí mo fi sọ̀rọ̀ nípa àṣẹ sí àtàwọn ọ̀rọ̀ mi ìwọ lórí jù tí bàbá Alhaji Àgbà àti tí mo fi sọ̀rọ̀ nípa ó ń gbẹ́rú òòrùn tó nǹkan ó ń gbẹ́ lọ́ọ̀ká lọ́ọ̀rí kọ́mẹ́ntì tó wà mẹ́ lórí àwọn tásíà yìí tàbí wọ́n fi wọ́n tajà ní ẹ̀kejì nítorí Facebook ní àkà tó fún mi rí YouTube ní àkà tó fún mi rí mo lè padà bẹ̀rẹ̀ sí máa gbà láti gbà mí o àmọ́ báyìí ike yìí bọ́yá nígbà tó pé kí n bá gbà kò lẹ́sẹ̀ ńbẹ̀ àníyàn ti ní pé kéèyàn tọ́pìkì bàbá Alhaji Àgbà bá ókè ìwọ rí pé mo fi bàbá Alhaji Àgbà tajà má fi wá tajà mọ́ lọ́wọ́ fídíò tí wọ́n ṣe lórí péjì yẹn láti bí ọdún kan sẹ́yìn fídíò rẹ̀ lórí tóbi tí wọ́n ti dákọ̀ ní pé followers wàhálà ìrò pé ọ̀pẹ̀ mi tajà nìyẹn ọmọ bẹ́ẹ̀ fídíò rẹ̀ lórí tó lẹ́nu bí tí wọ́n kẹsọ̀ tí wọ́n kà dájọ́ rẹ̀ kọ́ mi pé wọ́n náà fi ní tajà ní tó gbé gbogbo àwọn èèyàn tẹ́mi èmi ní àwọn èèyàn tẹ́lẹ̀ tí àjọ ń fa àtẹ́lẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ oníjàlá bí àwọn darí sọ́dọ̀ rẹ̀ ni pé torí pé àwọn fẹ́ wẹ̀ sí ààrẹ èmi kọ́ lọ fẹ́ wò àwọn tọ́pìkì kan máa tọ́pìkì mi kọ́ máa bú mi ìdùnnú àwọn oníjàlá bí ni kọ́lá bí ń tọ̀ wò ní pọ́ìntì kan tó ní ìtumọ̀ pé ìfọlọ́sọjá ní wàbá ní ìwọ wa ní jáàmì láàpìlẹ̀ ìwọ bá ti tóbi rí Ọlọ́run tọ́ ìwọ bá ìjáàmì ìrìndìrìndì mọ̀
àwọn oníjàlá bíbẹ̀ làwọn lé kéwú tí àwọn ọmọ tí wọ́n dẹ̀sìn irú àwọn ọ̀gbẹ̀ ìjà dé láàrin wọn gbogbo èyí tí mo bá ń sọ tẹ́lẹ̀ irú yìí wọ́n fẹ́ pé fàájì lẹ́yìn fẹ́ ṣe but a sì dúpẹ́ lọ́wọ́ ọdún yìí tẹ́ fẹ́ ṣe fàájì lórúkọ ẹ̀sìn gbẹdẹmọkẹ ó lè mi ò ní ìsìlúbù dáwà kéèyàn lọ kọ ṣe pé ẹni tó bá jẹ olórí burúkú kìíní ilẹ̀ Yorùbá ní ma ní ìsìlúbù dáwà tẹ́yìn fẹ́ ẹni tí ó sọ pé ẹni gbọ́lá kò ní sọ pé kìíní kan ọ̀dá kìíní kan ẹnìkan yẹ sẹ́wọ̀ kò ní sọ pé ìdájú ẹ̀sìn rèé lórí ní tó gbé ẹ̀kọ́ ní ẹ̀sìn rèé kí ni ìdájú ẹni tí ó kọ̀ndẹ́mù mọ́ ó ní dì ẹni tí ó kọ̀ndẹ́mù kẹ́mọ́ sábí bá dé kẹ́mọ́ upload àwọn fídíò àwọn fọ́tò àwọn ìyàwó yín kẹjọ gbẹdẹmọkẹ ìwọ́n rí ìwà gbogbo ayé ọ̀fẹ́ lọ jábọ́ lẹ́sìn ọ̀sìn fẹ́ sáfẹ́ dan kutu wa sí kí ló dé lọ wo fídíò tó ti ṣe láti bí oṣù kan sẹ́yìn ọdún kan sẹ́yìn èwo lóòrè tóbi tó ti dákọ̀ mi èló ni wọ́n náà ti wá gbà èèyàn ń fi àtajà ní ọjà wo táwọn ọjà dánù téèyàn ọ̀tà tí èkà bínú Ọlọ́run táwọn ọjà dánù téèyàn ọ̀tà tó fẹ́nu àbùkù kẹ́ni tó lọ́wọ́ fẹ́nu àbùkù kan ọ̀ lérí kí n jáde lórí ẹnìkan káì inú mi ti kún pé àyíbáyà rẹ̀ máa ń pèrè abẹ́lẹ̀ kí a ń tẹ́ wí ọ̀gá tẹ́lẹ̀ bá ti gbọ́ pé ti fọ́nà sọ́jà ní bàbá ni nípadà ẹ̀pẹ̀ nípadà ẹjọ́ nípe ìpadà nígbà tí padà pípadà kò ní gbé kọ́ ọmọ sára máa wòran kẹsà àwọn èèyàn délé rí gbú kò sí fíìmù ti ẹni yẹn ìyẹn wà lè dèrò lọ́wọ́ kó èyí tó ń tẹ̀síwájú gan sọ́ọ̀rì àbí kí ló dé wọ́n fẹ́ ọ̀hún bú bàbá mi ọ̀hún bú bàbá mi àwọn ọlọ́run jọjọ lé bàbá o ọlájú kan sọ̀rọ̀ wájú ọlọ́run tí a ní fira wa lọ́rùn lẹ́ o a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì ní subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk